ẹ̀yin èèyàn mi nílé Akóredé aláṣeyọrí lèmi ń jẹ́ ìyẹ̀rú ọ̀kín ni mí ọmọ wọn lọ́fà ọmọ ọlálọ́mí ọmọ abíṣojú kọ a kí yín káàbọ̀ sórí ètò wa mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà nílé àti lókè òkun àpadà sí burúkú kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa mo wá kí màmá wa káàbọ̀ sórí ètò ẹni ọlá ẹni yìí ẹni tó wo elédùà tó gbé sórí ipò àgọ́ ọ̀la tí elédùà gbé yín sí ẹ̀ mà ní jábọ̀ ẹ̀ ó kó wa jẹ̀pẹ́ wọ́n lé ẹnu oníkànlá tí ń gbọ́kàn mo fẹ́ kẹ́ ẹ fi ẹnu ara yín kẹ́ ẹ fi ṣàlàyé ara yín fáwọn èèyàn kí ni orúkọ yín gangan. Ẹ ṣé olóòtú Ọlọ́run wà pẹ̀lú wọn. Àmì àṣẹ. Ní màdùn ní màkàlẹ̀. Àmì. Ẹ ṣé. Orúkọ mi ni Atoke Àdé ẹ̀yinjú Olódùmarè. Ẹ ti yọ nǹkan gan kúrò ńbẹ̀ ẹ má jẹ́ kó jẹ́ ṣákálá nítorí wípé wọ́n ní ẹgbọ́lá fẹ́ni tí ọlá yẹ ẹ má jẹ́ ká yọ dànù tẹ́ bá wo àwọn tí wọ́n lọ ka oníṣègùn òyìnbó tí ẹ bá yẹ yọ dókítà kúrò ní orúkọ wọn ẹ ti wájà ẹ dákun ẹ bá wa fi sí kò sóyè tó kéré. Well, èmi ni ààrẹ Obabirin àṣà gbogbo yèyé oge àṣà United Kingdom àti Obabirin ajé ìlú Manchester. tó ẹ̀yin náà oyè yóò kéré kò kéré Elédùà àjẹkẹ jẹpẹ́ mo láwọn béèrè kọ̀ọ̀kan tàbí méjì tí mo fẹ́ bi yín nítorí wípé ó ti tọ́jọ́ mẹ́ta tá a ti ń retí yín ó ti tọ́jọ́ mẹ́ta tá a ti ń sọ pé màmá wa o ẹlòmíì ò rí yín rí ẹlòmíì kan gbóhùn ẹlòmíì àwòrán ló rí ẹlòmíì ti rò pé àbájọ̀nú ní ìyá yìí ni tá a ti ẹ̀ ń gbúrú tá a ti akọ̀ngbọ̀n wọn ni àrí wọn ṣùgbọ́n inú wa dùn wípé a rí yín a wá ní àwọn ìbéèrè bíi méjì kan tá a fẹ́ bi yín àkọ́kọ́ nípa ẹ̀ òun náà ni pé kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ nípa Yorùbá cultural heritage kí ni ẹ torí ẹ̀ gbé ẹgbẹ́ ìkàlẹ̀ gangan. Ẹ ṣé bàbá wa Kóredé bí mo ṣe sọ Yorùbá cultural heritage ìṣẹ̀ǹbáyé ìlú wa a gbé organization ní àbí association yìí sílẹ̀ ká fi lè gbé àṣà wa ga àṣà àti ìṣe wa ká lè gbé ga ká má gbàgbé ẹ̀ àwa new generation ní sí ni mo ṣe máa ń sọ àti àṣà aláṣà là ń gbé lárugẹ ńsìn so àwa wò pé àwa táwa ní diaspora kí la lè ṣe nítorí pé àwọn aláwọ̀ funfun wọ́n ti ń gbé àṣà wa ga ẹ máa rí British ní báyìí tó bá wọ agbádá báyìí ẹ máa wò pa ẹ understand so kí ló wá ṣe àwa. tá a ní nǹkan fúnra wa. tá a máa tijú tá a lè gbé àṣà wa ga ìdí tá a fi mọ̀ pé jẹ́ àgbé àṣà wa ga torí àṣà wa dùn ṣé aṣọ tá a wọ̀ ni àbí ọ̀rọ̀ tá a sọ àwa gan la tún ní respect jù. bẹ́ẹ̀ ni o. ẹ understand pé sọmọ Yorùbá tó bá fẹ́ kí ẹ ti rí kíní ẹ lára ẹ bóyá kó ṣe báyìí ni àbí kó ẹ ọ̀nà àpọ́nlé gbọ́dọ̀ wà ó ti pọ̀ jù so ìyẹn ní kọ́kọ́ a tún wá wò pé báwo la ṣe lè nínú kékeré táwa náà ní o tá a fi lè máa àwọn ọmọ aláìníyà àwọn opó àwọn arúgbó ká lè máa mú àwọn ọmọ ọdún torí pé kí ni symbol wa ni ìfẹ́ kan àti ìfọwọ́sowọ́pọ̀ kan so ó gbọ́dọ̀ máa wà nínú gbogbo ìṣẹ́ta bá ṣe. bẹ́ẹ̀ni àkànfẹnu sọ lásán ẹ ṣeun màmá wa mo tún wá fẹ́ béèrè ìbéèrè kan nípa ìnáwó ráńpẹ́ tí a ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí ni ẹ lè sọ fún wa nípa ìnáwó yìí ṣé ó lọ bó ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ ni àbí ó sì láwọn kùdìẹ̀kudiẹ. a dúpẹ́ lọ́wọ́ Ìdùà a dúpẹ́ pé a pè because last minute la ṣe mú déètì pé ó yá ẹja ṣe a dẹ̀ dúpẹ́ pé Ọlọ́run bá wa ṣe
yes ó ń lọ bá a ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àdúpẹ́ bí àwọn òwò ẹ mọ̀ wọ́n máa ní ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ èjìká tí ò jẹ́ kí ẹ̀wọ̀n ìlú jábọ́, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ kinní kan. Àwọn òwò lẹ lè sọ pé àwọn tẹ́lẹ̀dùwà lò tí wọ́n jẹ́ kí àṣeyọrí kó bá ìnáwó tí a ṣẹ̀ṣẹ̀ tán yìí. Lákọ̀ọ́kọ́ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ẹ ṣe gan because ẹ fi Àbújá lẹ̀ ẹ wá sí Èkó ẹ ṣe bàbá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo coordinators ẹ̀sán wọn náà dilé mú mo dúpẹ́ lọ́wọ́ nígbà pátápátá coordinator Àbújá, coordinator Èkìtì, coordinator Ọ̀yọ́, coordinator Ogun State, ká máa sọ bàbá wa coordinator Ọ̀ṣun State, coordinator Lagos State, àwọn gangan náà gbàlejò. So bàbá wa our general secretary náà bàbá wa Zak Ajibola náà dúpẹ́ lọ́wọ́ PRO wa náà that's coordinator wa Ondo State. Bàbá wa láyà. Bẹ́ẹ̀ gbogbo coordinator pátápátá ẹ mọ̀ wọ́n fi ìfẹ́ yẹn hàn pé nǹkan tá a gbé dání àjọ ni nǹkan wa ni. Kíkí mi tún lọ sí bàbá wa barrister tó ń jẹ́ treasurer wa tó wà lẹ́kọ̀ọ́ mo dẹ̀ kí gbogbo members pátápátá ní Lagos State gbogbo members wa pátápátá Yorùbá cultural heritage ìṣẹ̀ǹbáyé worldwide pé ẹ ṣé o ẹ kú ìfẹ́ o ẹ kú àdúrótì mo mọ̀ pé torí ẹ believe lónú nǹkan tá a gbé dání lẹ́ṣì wà pẹ̀lú wa ní tẹ́lẹ̀ ara wa o ẹ ṣé gan-an ẹ dúpẹ́. Ẹ ṣeun màmá wa lẹ́yìn ìnáwó yìí ẹ mọ̀ inú ọ̀pọ̀lọpọ̀ ti dùn wọ́n wá wòrán ẹni tí ò bá wá wòrán ẹni tó wá inú ẹ̀ dùn ó ṣàjọyọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń bi mí lọ́jọ́ yẹn wọ́n ní ẹ dákun o irú eléyìí la fẹ́ máa rí o ọjọ́ wo la tún máa ṣe irú eléyìí o kíní kan mo ní ẹ má tí ì jẹ́ kí n bẹ́ nítorí wípé mo ní aṣíwájú ẹ jẹ́ n kọ́kọ́ béèrè lọ́wọ́ ìyá wa àwọn nǹkan wo ni ká tó máa retí láìpẹ́ láìjìnà láti inú ẹgbẹ́ Yorùbá cultural heritage ìṣẹ̀ǹbáyé worldwide. Àwọn ètò lóríṣiríṣi tó wà nílé wọn pọ̀ lórí bá a ṣe máa gbá àṣà dà irú dínàmìtì tá a ṣe yìí sìn ọdọọdún la máa ṣe. Nínú ọdún yìí náà a ti ṣe àwa executive àti ṣe meeting náà pé ó yẹ ká tún ó náà nǹkan ìgbésẹ̀ kan tó yẹ ká tún gbé irú anáwọn bíi cultural competition tá a fẹ́ ṣe ìyẹn náà máa wáyé ẹ má jẹ́ tú gbogbo ẹ̀ síta. Ẹ fẹ́ ṣe é ní ohun tá a bá bò òun ló máa ń níyì. Ẹ ṣeun màmá wa ẹ kú ọgbọ́n ẹ ṣeun adúpẹ́ wípé a pè yín ẹ jẹ́ wa ẹ ṣeun tí ẹ fojú kéré wa a ó máa rí yín bá ẹ ó kó wa jẹ̀pẹ́ àní kú mọ́ yín lọ́wọ́ ẹ̀yin náà ẹ ò ní kú fún wa báyìí ẹ ṣeun màmá wa ẹ̀yin èèyàn mi nílé a ò rí jù báyìí lọ ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu màmá wa Ààrẹ Ọbabirin àṣà Atoke Aare ẹ̀yinjú Elédùmarè àwọn náà ni wọ́n ti bá wa sọ̀rọ̀ ní ráńpẹ́ yìí àwa ní rí jù báyìí lọ wọ́n ní kí n dùn kó pọ̀ ṣókí báyìí òun lọ́bẹ̀ oge títí dìgbà míì tá ò tún máa pàdé a ò ní pẹ̀dín o Akóredé aláṣeyọrí òun náà lèmi ń jẹ́ ó tún dìgbà kan náà.